Orúkọ tèmi ni Adéṣínà Kàsálí. Mi ò sọ pé iṣẹ́ tí mò ń ṣe pọ̀. Wọ́n máa ń pè wá ní digital creator. Kí ni iṣẹ́ digital creator yìí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń ṣe nínú iṣẹ́ digital creator. Lára ẹ̀, òun ni digital marketing. Ìyẹn tó jẹ́ káràkátà lórí ẹ̀rọ ayélujára. Lára ẹ̀ náà sì ni content creation. Content creation jẹ́ gbogbo ohun tí ẹ̀ ń rí lórí ẹ̀rọ ayélujára yẹn, pàápàá lórí ẹ̀rọ Facebook, Instagram. Nǹkan tí àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ bí skits, bí àwọn nǹkan tó ń pani lẹ́rìn-ín, bí àwọn nǹkan tó ń sọ, bí àwọn daily motivation, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. A máa ń pè ní content creation. Ó pẹ̀lú ara nǹkan tí mò ń ṣe. Lẹ́yìn náà mo sì tún bá àwọn tó jẹ́ ilé iṣẹ́ kéréje àti ilé iṣẹ́ ńlá ńlá, bá wọn monitor, bá wọn build, a máa bá wọn create content náà bákan náà fún àwọn social media platforms wọn lórí ẹ̀rọ ayélujára. A máa wò pàápàá ní ìgbà mìíràn tí àwọn ilé iṣẹ́ ńlá ńlá yìí, nǹkan tí wọ́n máa ń fọ́n sórí fọ́nrán, tí wọ́n máa ń fi sórí ẹ̀rọ ayélujára fún ẹ̀yin èèyàn láti mọ bí nǹkan tí wọ́n ń ṣe, àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe, àbí àwọn nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ilé iṣẹ́ wọn. Ó pẹ̀lú ara àwọn iṣẹ́ tí a máa ń ṣe. A máa ń pè ní social media management. Bá ṣe máa ń ṣe fún àwọn ilé iṣẹ́ ńlá ńlá àti ilé iṣẹ́ kéréje, a máa ń ṣe fún àwọn èèyàn tó jẹ́ ọ̀tọ̀kùlú náà. Ọ̀pọ̀lọpọ̀ la máa ń pè ní celebrity àbí a máa ń pè ní brand. Àwọn èèyàn kan wà tó jẹ́ brand ni wọ́n, àwọn èèyàn kan wà tó jẹ́ celebrity ni wọ́n. Lára iṣẹ́ tí àwa máa ń ṣe, tí èmi máa ń ṣe ní pàtó ni pé mo máa ń bá wọn monitor gbogbo nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wọn. Fún àpẹẹrẹ, tó bá jẹ́ àwọn oníṣẹ́ kéékèèké àbí oníṣẹ́ kéréje àbí oníṣẹ́ ńlá ńlá, nígbà míì fẹ́ rí bóyá ká sọ pé oníṣẹ́ kéékèèké tó ń ta kéèkì, ó máa ń ṣe kéèkì. Iṣẹ́ tiwa ni láti máa jẹ́ kí gbogbo iṣẹ́ tó bá ń ṣe kó máa dé orí ẹ̀rọ ayélujára. Pàápàá ní ọ̀pọ̀ ìgbà mìíràn, ẹlòmíì, lára àwọn tó jẹ́ oníbàárà wọn, wọ́n fẹ́ bèèrè àwọn ọ̀rọ̀ nípa ohun tí wọ́n fẹ́ ṣe. Àbí nípa ìgbà míì ẹlòmíì rí nǹkan tí wọ́n ṣe, tí wọ́n fi sórí fọ́nrán tí ó dẹ̀ wù àwọn náà láti ṣe. Lórí ẹ̀rọ ayélujára yìí, lórí bí Facebook àbí Instagram àbí Twitter, ẹlòmíì á fẹ́ bèèrè àlàyé, láti mọ bí nǹkan yẹn bó ṣe bá wọn náà ṣe lè fẹ́ ṣe ní tiwọn àbí bó ṣe bá wọn náà ṣe. Iṣẹ́ ti wà, lára iṣẹ́ ti wà. Ká máa monitor, ká máa wò ó, ká máa dá wọn lóhùn, ká máa bá wọn gbé nǹkan tó bá ń ṣe, ká máa bá wọn gbé sórí ẹ̀rọ ayélujára yẹn náà ní social media management. Lára iṣẹ́ tí mò ń ṣe. Lára iṣẹ́ tí mo tún ń ṣe ni à ń pè ní talent management. Talent management jẹ́ ní pé àwọn tó ní ẹ̀bùn orin, àbí tó jẹ́ pé wọ́n ń kọrin, àbí tó jẹ́ pé wọ́n ń jó, àbí tó jẹ́ pé wọ́n ń lùlù, àbí tó jẹ́ pé wọ́n ń ṣeré orí ìtàgé, àbí tó jẹ́ pé wọ́n ń ṣe oríṣiríṣi tí a mọ̀ sí talent, àwọn pé tó jẹ́ pé wọ́n mọ̀ ọ́ ṣe. Lára iṣẹ́ tí mo máa ń ṣe ni pé a máa ń manage wọn. So sometimes wọ́n máa ń pè wá ní manager. That is talent manager or artist manager. Lára iṣẹ́ tí èmi ń ṣe ni artist management. Pàápàá bí lára àwọn Nollywood actors wa, àwọn kọ̀ọ̀kan ni wọ́n wà tó jẹ́ pé èmi mo manage wọn bí manager wọn. So manager dẹ̀ pé ní ọ̀nà oríṣiríṣi. A manage ẹlòmíì tó jẹ́ pé a manage wholly, a manage gbogbo ohun àti iṣẹ́ tó ń ṣe là ń manage. Àwọn míì kẹ́ wà tó jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára láti manage wọn. Àwọn míì kẹ́ wà tó jẹ́ pé a manage wọn lórí wípé tí wọ́n bá fẹ́ fún wọn ní iṣẹ́ àbí tí wọ́n fẹ́ gba iṣẹ́ àbí tí àwọn èèyàn bá nílò wọn, àwa la máa manage àárín yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára iṣẹ́ tí mo tún ń ṣe, òun là ń pè ní production management. Nínú production management ni pé bí ẹni tó fẹ́ ṣe eré fíìmù àbí ó fẹ́ ṣe program lórí rédíò, iṣẹ́ tí mi ni pé láti tọ́ sọ́nà, láti bá manage. Mo fẹ́ ṣe nǹkan báyìí, báwo la ṣe fẹ́ ṣe? Àbí mo fẹ́ ṣe eré fíìmù, báwo ni mo fẹ́ ṣe? Tiwa ní jẹ́ ká rí nǹkan tó fẹ́ ṣe, script dà, àwọn ẹni tó lè lo léléyìí, director tó lè pè léléyìí, àwọn actor tí èmi rò pé ó lè ṣe léléyìí. Ara àwọn iṣẹ́ tí àwa máa ń ṣe nínú production management ni consultancy. Ó lè consult wọn nípa, mo fẹ́ ya fíìmù mi o, kí lẹ lè rí sọ sí, kí lẹ rò pé mo lè ṣe
tí eré sinimá yìí tó máa fi dùn wò, àbí àwọn wo lẹ rò pé mo lè lò tó máa gbé eré iṣẹ́ yìí tó máa gbé jáde. Lára iṣẹ́ tí èmi máa ń ṣe nìyẹn, call it production management. Lára iṣẹ́ tí mo tún máa ń ṣe ni a máa ń pè ní media production and media PR, media strategy. Bí o fẹ́ ṣe nǹkan, bí o fẹ́ gbé iṣẹ́ kan jáde, iṣẹ́ tiwa ni kó wá bá wa ní pé okay, àwọn media wo, báwo mo ṣe lè gbé sórí ẹ̀rọ ayélujára, báwo ni mo ṣe gbé sí orí afẹ́fẹ́, àwọn wo la lè lò tá lè fi gbé sórí afẹ́fẹ́, tá lè fi polongo ẹ̀, tá lè fi jẹ́ kí ó rìn káàkiri gbogbo àwọn tó yẹ kó gbọ́. Lára àwọn tí a máa ń ṣe media strategies and PR strategies. A máa ń ṣe public relation fún àwọn tó jẹ́ brand, tó jẹ́ àwọn artist, tó jẹ́ talent. Lára àwọn iṣẹ́ tí èmi máa ń ṣe nìyẹn. Tí n bá tí ń rò ó sìn, ó ti pẹ́ tí mo ti ń ṣe iṣẹ́ yìí. Mo lè sọ pé láti bí kí n tó jáde kúrò ní yunifásítì mo ti ṣe, but professionally màá sọ pé mo ti ń ṣe láti 2012 mo ti ń ṣe iṣẹ́ yìí. Ó ti pẹ́ díẹ̀ náà, a bẹ̀rẹ̀ díẹ̀ níbi kan láti bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ láti presenting. Mo máa ń present lórí TV nígbà yẹn, mo tún ń kọ lórí rédíò, mo tún ń ṣe ìyẹn náà. Bí mo ṣe bẹ̀rẹ̀ ni, though a ti ń bẹ̀rẹ̀ láti ìgbà tó ti wà ní university days. Mo ti ń bá àwọn èèyàn tó ń ṣe gbogbo àwọn media, tó ń ṣe artist, tó ń ṣe, mo ti ń bá wọn rìn. Torí pé èmi náà ní ẹ̀bùn ni fún mi nígbà yẹn. Torí mo máa ń jó, mo máa ń act, èmi náà máa ń ṣe orí ìtàgé, màá ṣe dáadáa. Yàtọ̀ sí pé mo lọ ilé ìwé university, lára àwọn ẹ̀bùn tó náà fún mi tí ń ṣe ti pẹ́. Láti ìgbà èwe, a máa ń jó, a máa ń ṣe orí ìtàgé, a máa ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. So wọ́n náà fún mi ní ẹ̀bùn púpọ̀. Ṣùgbọ́n ilé ìwé tí mo lọ, computer science ni mo read ní ilé ìwé tí mo lọ. Both diploma in computer science and BSc in computer science. Mo sì tún ní àwọn ìwé ẹ̀rí oríṣiríṣi nínú information technology, that is IT, tó rọ̀ mọ́ computer science. Ṣùgbọ́n bí mo ṣe ń ṣiṣẹ́ media yìí náà, mo ṣe ń ṣe iṣẹ́ IT lẹ́gbẹ̀ẹ́ kan, torí mo máa ń ṣiṣẹ́ website. Tá bá wo ẹ̀rọ ayélujára, ó jọ mọ́ nǹkan tó jọ mọ́ kọ̀m̀pútà náà. Internet ni gbogbo ẹ̀, ó wọ inú ara wọn. So kì í ṣe nǹkan tí a pa tì. Yàtọ̀ sí talent tí a ní, tí a fi ń ṣiṣẹ́ ní entertainment industry as production in media generally. A ṣe ń lo gbogbo àwọn ọgbọ́n yìí, a ṣe ń lo gbogbo àwọn nǹkan tí a kà yìí, a ṣe ń lò nínú gbogbo ẹ̀ ló wọ inú ara wọn. Tá bá wò kò sí ni, kò sí bó fẹ́ ṣiṣẹ́ media tó ní lo laptop, tó ní lo àwọn softwares, tó ní kankan, tó ní lo internet. Gbogbo àwọn kíni ó rọ̀ mọ́ ara wọn. Ó jẹ́ pé softwares oríṣiríṣi la fi ń ṣe gbogbo nǹkan tí à ń ṣe. Láti orí Facebook lọ sórí Instagram, lọ sórí Twitter, lọ sórí LinkedIn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn kíni ló wọ inú ara wọn. Tá bá wo ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀, internet, tá bá wo gbogbo ìpìlẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀, software ni. Tá bá dẹ̀ wo gbogbo àwọn tó wà nínú iṣẹ́ kọ̀m̀pútà, àwọn náà ni wọ́n gbé gbogbo ẹ̀ jáde. Òun náà làwa ń lò. So tá bá wò pé àwọn Yorùbá máa ń no knowledge is wasted. Nínú iṣẹ́ tá a kà, nínú gbogbo iṣẹ́ tá a bá ń ṣe, gbogbo ẹ̀ ló máa ń ní ìwúlò tí òun náà tó máa ń jẹ́. Ìgbà míì ó máa ń rẹ ọpọlọ nígbà míì láti mọ nǹkan tí a fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, nǹkan kan wà tí a máa ń pè ní research. O gbọdọ̀ máa ṣe research. O gbọdọ̀ máa up to date. O gbọdọ̀ máa mọ nǹkan tó ń lọ. O gbọdọ̀ máa kàwé. O gbọdọ̀ máa surf internet. O gbọdọ̀ máa gbọ́ news. O gbọdọ̀ máa ka paper. O gbọdọ̀ máa ka magazine. O gbọdọ̀ máa ka oríṣiríṣi láti fi lè mọ nǹkan tó ń lọ, láti fi lè create content, láti fi lè mọ nǹkan tó máa ṣe next, láti fi ṣe schedule. Pẹ̀lú ẹ̀ náà, o gbọdọ̀ tún máa kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. A ṣe courses oríṣiríṣi online, offline. À ń kàwé oríṣiríṣi láti fi lè bá ìgbà mu. So láwọn àwọn ìdojúkọ tó wà níbẹ̀ ni pé ó máa ń gba time. Ìgbà míì gan mi ò rántí àti ṣe iṣẹ́ ara mi torí pé time lọ bí lọ rùn. Bàbá ilé ṣiṣẹ́, bàbá tọ̀hún ṣiṣẹ́. Ìgbà míì tá bá fẹ́ post content, bó ṣe ń kúrò lórí Instagram lọ sí Facebook, bó ṣe ń kúrò lórí Facebook lọ sí Twitter, bó ṣe ń kúrò lórí Twitter, bó ṣe ń parí ti èèyàn kan ló tún ṣe tẹ̀lé mi. Ìgbà míì kẹ̀wẹ̀, àwọn tá ń bá ṣiṣẹ́ mìíràn wá sọ fún wa, ìwọ mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ mi, má gbé fún èèyàn. Torí a ní àwọn tó ń bá wa ṣiṣẹ́ náà táwa náà máa ń train, a máa ń gbé iṣẹ́ fún. So ọ̀pọ̀ ìgbà àwọn mìíràn sọ fún wa, èmi fẹ́ kó ṣiṣẹ́ mi, èmi fẹ́ lò ó. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fa ìdojúkọ gan lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n
bá ṣe ń ṣe lójoojúmọ́, à ń kọ́ ẹ̀kọ́ sí, à ń kọ́ ọgbọ́n sí. A dẹ̀ ní àwọn ohun èlò tá pè ní tools, tá pè ní software tá ń lò tó jẹ́ kí iṣẹ́ wa kó máa easy, tó jẹ́ pé kò jẹ́ kó máa le bí ti tẹ́lẹ̀ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ pé o gbọdọ̀ kọ́ nǹkan, o máa kọ́, máa correct blunder máa pọ̀, ó máa wà nínú ẹ̀. Ṣùgbọ́n bá ṣe ń kọ́ ẹ̀kọ́ yẹn sí, bá ṣe ń lọ sí oríṣiríṣi àwọn ohun èlò ni àwọn èèyàn ń mú jáde tó máa ń jẹ́ tó jẹ́ iṣẹ́ yìí a máa fi rọrùn fún wa. Torí iṣẹ́ yẹn máa ń jẹ́ kí n travel lọ, máa ń jẹ́ kí n meet àwọn èèyàn, kí n máa pàdé oríṣiríṣi, jẹ́ kí n mọ èèyàn. Torí ẹni tó bá bá ṣe dáadáa, inú ẹ̀ á tún ṣe kíni, á tún sọ fún ẹlòmíì ní báyìí o. Ó di wípé a ti ẹ̀ bá àwọn èèyàn ṣe láti òkè òkun tí a ti ẹ̀ mọ̀ rí rárá, tí wọ́n ò rí wa rí, táwa náà ò dẹ̀ rí rí. Wọ́n máa gbéṣẹ́ fún wa ni, wọ́n á dẹ̀ sanwó, àwa á dẹ̀ ṣiṣẹ́ yẹn. Ọ̀pọ̀ ìgbà tó jẹ́ pé ẹ mọ̀ pé nínú àwọn benefit ni pé à ń bá àwọn eléré orí ìtàgé, àwọn talent, àwọn celebrities, a máa ń rìn súnmọ́ wọn, a máa ń bá wọn ṣiṣẹ́ dáadáa. So ọ̀pọ̀ ìgbà ni pé táwọn èèyàn bá rí wa pẹ̀lú wọn, àwọn èèyàn máa ń gbàgbọ́ wípé ìwọ náà celeb ni ẹ́ o, ìwọ náà kíni o. So ìgbà míì ọ̀pọ̀ ìgbà táwọn èèyàn náà bá need àwọn láti fi ṣe nǹkan, wọ́n mọ̀ pé torí pé a súnmọ́ wọn, torí à ń bá wọn ṣiṣẹ́, àwọn náà fẹ́ wò pé bá ń bá lágbájá sọ̀rọ̀, bá ń bá tàmẹ̀dò sọ̀rọ̀. So lára àwọn benefit ni pé tí a bá gba iṣẹ́ ńlá ńlá náà tí wọ́n bá ṣe, àwọn náà máa ń gba percentage nínú ẹ̀. Bí mo ṣe súnmọ́ àwọn tó ń ṣe orí ìtàgé tó jẹ́ Nollywood actors, níbi ní ọjọ́ kan, gbajúgbajà òṣèré kan, Yẹmí My Lover, wọ́n wá mi wálé. Tó ṣe wá mi wálé nìyẹn. Wọ́n wá ṣe nǹkan ní àdúgbò tí mo ń gbé. Wọ́n kàn dẹ̀ pè mí, ọ̀gbẹ́ni ó dẹ̀ sọ pé ìbàdàn ló mú wa ládùúgbò. Mo ní ìbàdàn ní street wo lẹ wà? Ibi báyìí lẹ wà? Ibi báyìí lèmi ń gbé. Àwọn kan ní jẹ́ kí n dọ́dọ̀ ẹ kí n kí ẹ. Wọ́n ṣe wá mi wálé nìyẹn. Gbogbo àdúgbò ló rí mi. Ó wá di tí n bá fẹ́ lọ ra nǹkan nígbà náà, bóyá wọ́n á ná kíní yẹn ní ṣé ẹ kí ẹ tún máa ná kíní ni. Ẹ jẹ́ pé ọ̀rẹ́ lágbà celebrities ni yín. Lẹ́yìn ìgbà yẹn, I think Jídé Àwúbọ́nà, ìyẹn náà, ó tún ní nǹkan tí náà wá ṣe ládùúgbò, ìyẹn náà wá mi wálé. Ó wá di pé àwọn èèyàn wá ti rí wa, ọ̀rẹ́ celebrity ni yín o. Mi ò ní lè ná nǹkan nígbà míì, but èmi kúrò ń ná o. Torí mi ò kí ń ṣe celebrity o, mo kàn ń bá wọn ṣiṣẹ́ ni. So nínú gbogbo tá a bá ń ṣe, gbogbo ẹ̀ ló máa ní èrè, Ìgbà kan wà tó jẹ́ pé à ń kọ́ iṣẹ́ yìí ni à ń tẹ̀lé àwọn èèyàn kọ̀ọ̀kan, tó jẹ́ pé àwa náà ń kọ́, à ń fojú sí bó ti jẹ́ wípé ó máa ń le. Ìgbà míì a kì í rówó ń bẹ̀, ọ̀pọ̀ ìgbà a kì í rówó ń bẹ̀, ṣùgbọ́n bí ọ̀rọ̀ Yorùbá wọ́n ní ojú tó bá farabalẹ̀, á rí wọn. Bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. So láàárín gbogbo ìgbà tí à ń ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan tó mọ̀ jù wá lọ, láti kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi, àti ní ìmọ̀ oríṣiríṣi nínú iṣẹ́ yìí, nínú iṣẹ́ media, nínú iṣẹ́ production àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti fi kọ́ ẹ̀kọ́. Torí pé à ń tẹ̀lé wọn, a farabalẹ̀, a kì í ṣe ṣe nígbà à lọ kọ́ ẹ̀kọ́ dé ní. Ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọ̀dọ́, pàápàá jùlọ gbogbo àwọn tó kéré sí mi, ni wípé nílé ayé yìí, Ọlọ́run fún wa ní ẹ̀bùn. Bá ṣe lè lo ẹ̀bùn yẹn ló máa ń jẹ́ ká mọ ibi tí èèyàn máa dé ní ọ̀la. Ẹ̀bùn t'Ọlọ́run fún gbogbo wa, ó ṣe pàtàkì láti jẹ́ ká mọ̀ wípé ẹ̀bùn báyìí l'Ọlọ́run fún mi. Báwo ni mo ṣe lè lo ẹ̀bùn yìí tó máa jẹ́ ìwúlò fún èmi, ẹbí mi, ará mi, ojúlùmọ̀, ìlú tí mò ń gbé àti orílẹ̀-èdè tí mo wà. Torí gbogbo wa tí Ọlọ́run dá sí ilé ayé, ó ní ìdí kan àbí òmíràn t'Ọlọ́run fi dá wa sí ìlú tí a wà àti ibi tí a wà. Orí ló mọ̀, bẹ́ẹ̀ ni bàbá fáráò náà, àtẹ́lẹwọ́ wa kì í tàn jẹ. Tí a bá mọ̀ ṣe, ẹ jẹ́ ká ṣe pẹ̀lú òótọ́, ká lè ṣe ní ìkúnkúndùn. Torí tí a bá mọ̀ ṣe, ó máa ń jẹ́ ká kí orí kó gbére pẹ̀lú wa. Ohun tí a bá ṣe, tí a bá fọwọ́ wa ṣe báyìí, ó máa ń pẹ́ gidi. Torí nígbà míì ọ̀pọ̀ ìgbà
torí bí nǹkan tó ń ṣe rí, àwọn fẹ́ fi wàdùwàdù, wọ́n fẹ́ fi ara gbígbọ̀n, wọ́n fẹ́ fi wá owó. Kò sí ẹni tó fẹ́ràn owó, kò sí ẹni tó fẹ́ owó, ṣùgbọ́n tí a bá ti mọ̀, a ní slow and steady, díẹ̀ díẹ̀ díẹ̀, ẹ jẹ́ ká máa kà, ká ṣe jẹ́jẹ́, ká ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ níbi tí a ti ń wá owó. Torí ẹlòmíì ojú á ràn mọ́ owó débi wípé opportunity ẹ̀kan tó bá rí, ó máa believe pé òun ti rí gbogbo ìtàn ni. Ojú tó bá farabalẹ̀, ó lè máa rí mu. So màá sọ fún gbogbo àwọn ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọ̀dọ́ pé kán ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́, kán rọra lé owó. Iṣẹ́ ọwọ́ ẹni kì í tán ni jẹ, àtọ̀dọ́ ẹni báyìí ni kì í tán ni jẹ. So tí ẹ bá fọwọ́ ṣe, ohun tí a bá fi èmi ṣe, wọ́n ní tí a bá fọwọ́ ṣe, ló pé lọ́wọ́ ẹni. Ẹ jẹ́ ká ní iṣẹ́ ọwọ́, ẹ jẹ́ ká ní iṣẹ́ ọwọ́, ẹ jẹ́ ká ní iṣẹ́ tí à ń fi ọwọ́ wa ṣe. Gbogbo wa kọ́ la máa kàwé fi jẹun, kì í ṣe gbogbo wa la máa kàwé. Ẹlòmíì ẹ̀bùn t'Ọlọ́run ti fún láti fi jẹun ni. Ẹlòmíì torí pé kò tí jẹ, ó lè wá owó láti ara bẹ̀, á fi ẹ̀bùn t'Ọlọ́run fún, ọgbọ́n t'Ọlọ́run fún, á dànù. Ọgbọ́n t'Ọlọ́run fún yẹn á fi ṣe nǹkan míì tó jẹ́ àǹfààní lọ súà. Ẹ jẹ́ ká tẹ̀ka, ẹ jẹ́ ká mọ bó ṣe ń lo àǹfààní yìí dáradára. Múwá Media.